ẹgbẹ̀lẹ́gbẹ̀ méjì àbí nǹkan kọ́ ló kù ní. wọ́n gbọ́ adé bí ó déhùn tó di pé àròwó sanmọ́ àwọn ti bí pọ́n fẹ́ gbọ́kọ̀ ó pé wọ́n bá ń kó owó ìta sanlẹ̀ ní wọ́n bá pé àwọn ò lè kó lẹ̀ o níbẹ̀ nínú ìwé àdéhùn tá a jọ ṣe o pé béèyàn bá ti rówó san lọ́mọ owó ìtọ́ sanlẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ́nu mo níbo ló wá lọ wọn ló ti lọ pé àdéhùn kẹ̀ ọkọ̀ tí náà lọ́nu o àbí bá ṣe ọya káta kápínwó rẹ̀ nkálukú ọmọ bá ilé ìbò rẹ̀ lọ bá ṣe ibi àfọ̀rọ̀ ti sínú. níbo lè wá bàdé báyìí. ibi abadé náà nípa àtijọ́ ń fa ọtí ọ̀tá àlejò ọlọ́lọ́rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí nígbà àwọn ti dúró ńlá náà pé àwọn ò ní kó owó mi tí mo san lẹ̀ fún mi lẹ́mi náà sì dúró ńlá náà pé mo ní gbọ́kọ̀ lẹ̀ bóyá ibi abáfadé náà ni. ọwọ́ ta ni mọ́tò wa. ọwọ́ mi ni ọkọ̀ wà lọ́wọ́. lọ́wọ́ báyìí ṣé ẹ ń sọ fún gbogbo àgbáyé pé kíní kì í ṣe content ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀. kí mo fẹ́ máa parọ́ fún wọn fún bí n bá sòótọ́ wọn ò lè nà mí ìṣẹ́ tó bẹ́ẹ̀ ni èmi parọ́. kì í ṣe content. ṣùgbọ́n sẹ́yìn mọ̀ kí àwọn èèyàn wa máa gba tí wọ́n bá fẹ́ gbàgbọ́ gbọ́ èyí tí wọ́n bá fẹ́ gbàgbọ́ wọn fẹ́ gbàgbọ́ nù. ṣé lóòótọ́ ni àwọn èèyàn ń lépa yín kiri. ń lépa mi èmi náà sì ń lépa wọn. bó o lẹ ṣe connect má gidi bọ̀. ìgbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí ní lọ tó jẹ́ pé bí n bá ti fọ́nrán kan yóò rìn jìnnà mo ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wájú báwọn èèyàn sọ̀rọ̀ yàtọ̀ fún pé bóyá mò ń ṣe fọ́nrán fi sórí ẹ̀rọ ayélujára èmi náà ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wájú mò ń sọ̀rọ̀ mò ń dá sọ̀rọ̀ tàbí kí n máa sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ ǹjẹ́ mọ̀ kí bó sàkè ṣe sọ láti ẹnu àwọn èèyàn fẹ́ gbọ́ ọjọ́ náà ni olùdarí iléeṣẹ́ Àgídìgbò wá darapọ̀ mọ́ àwọn èèyàn tí ń wò mí live. gbogbo ènìyàn mo mà kí wà Funny Thinker ó mà ti jáde ó ti wá jẹ́wọ́ fún gbogbo ayé o bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan nípa mọ́tò lóònù tó gbà àti bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan nípa Oriyomi Hamzat àti bí ó ṣe bá àjọṣepọ̀ tó wà láàrin òun àti Femi Adebayo ọmọ bàbá Bello àti àjọṣepọ̀ tó wà láàrin òun àti Aunty Abiba aláwàdà nì ẹ wo nǹkan kí sínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí o a kí bàbá Ajíbọ́lá Akínyẹ̀fà tí wọ́n jẹ́ olóòtú tí wọ́n fi ọ̀rọ̀ wá Funny Thinker lẹ́nu wò mo gbàdúrà fún yín òkè òkè lẹ́wọ̀ máa lọ o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán yìí ẹ jẹ́ kó lọ fàáfàá kí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀ nípa Funny Thinker lórí ọ̀rọ̀ mọ́tò àti lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi àti ibi tó dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣeun ó yá lókè lọ́hùn. Funny Thinker ṣé lóòótọ́ ni ẹ̀ta mọ́tò yín bẹ́ẹ̀ gbà láwọn àbí content ni. irọ́ tẹmọ̀ pé ńgbà míì ni ìyá máa ṣe ti ipa èèyàn ká mo lọ rèé tọrùn bọ̀ bó tiẹ̀ jẹ́ pé tí olówó pọ́ọ́kú kan ni mo fẹ́ rà ńgbà mo rí bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mẹ́ta kan ńgbà mo rí bí wọ́n ti ń tà ní ẹ bá pé kó lóore ọmọ lọ rèé di ọ̀rẹ́ àwọn atọ́kọ̀ṣe ọmọ àlọ́ jẹ́ pé ńgbà èèyàn bá fẹ́ rìnrìn àjò èèyàn ò ní láti mú atọ́kọ̀ṣe kan dání pé kí n kúkú gba èyí tí yóò dàngájá yóò dùn déédéé mo ní owó mi ọ̀ka iye ń wí yìí o ní ẹ bá pé alẹ́ gbà láwọn mo ní oúnjẹ aṣọ nǹkan làwọn mọ̀ tí ẹ máa gbà ń dídá sí àtúmọ̀ ẹgbọ́kọ̀ náà ń dídá ni. wọ́n sá kó bọ̀ ńlọ́wọ́. nígbà akóbọ̀ ńlọ́wọ́ tán ni ẹ bá pé máa ṣẹgbẹ̀lẹ́gbẹ̀ kọ̀ọ̀kan lóṣooṣù. mo bá ṣe lóòótọ́ náà mo rò pé wọ́n máa rí san. níbẹ̀rẹ̀ ọkọ̀ ṣe bí ẹni fẹ́ rọrùn. ìwọ̀n ń gbọ́ dáwọn àyè kan. ni wọn bá rówó ọ̀hún san. wọn ò tiẹ̀ tí ì san kankan náà nínú ẹ̀gàn jẹ́gbẹ̀lẹ́gbẹ̀ méje àbí nǹkan kọ́ ló kù ni. ìwọ̀n ń gbọ́ adé bí ó déhùn tó di pé àròwó san mọ́. àwọn ti bí pọ́n fẹ́ gbọ́kọ̀ ó pé wọ́n bá ń kó owó ìta sanlẹ̀. ní wọ́n bá pé àwọn ò lè kó lẹ̀ o níbẹ̀ nínú ìwé àdéhùn tá a jọ ṣe o pé béèyàn bá ti rówó san lọ́mọ owó ìtọ́ sanlẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ́nu mo níbo ló wá lọ wọn ló ti lọ pé àdéhùn kẹ̀ ọkọ̀ tí náà lọ́nu o àbí bá ṣe ọya káta kápínwó rẹ̀ nkálukú ọmọ bá ilé ìbò rẹ̀ lọ bá a ṣe ibi àfọ̀rọ̀ ti sínú. níbo lè wá bàdé báyìí. ibi abadé náà nípa àtijọ́ ń fa ọtí ọ̀tá àlejò ọlọ́lọ́rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí nígbà àwọn ti dúró ńlá náà pé àwọn ò ní kó owó mi tí mo san lẹ̀ fún mi lẹ́mi náà sì dúró ńlá náà pé n ò ní gbọ́kọ̀ lẹ̀ bóyá ibi abáfadé náà ni. ọwọ́ ta ni mọ́tò wa. ọwọ́ mi ni ọkọ̀ wà lọ́wọ́. lọ́wọ́ báyìí ṣé ẹ ń sọ fún gbogbo àgbáyé pé kíní kì í ṣe content ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀. kí mo fẹ́ máa parọ́ fún wọn fún bí n bá sòótọ́ wọn ò lè nà mí ìṣẹ́ tó bẹ́ẹ̀ ni èmi parọ́. kì í ṣe content. ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé àwọn èèyàn wa máa gba tí wọ́n bá fẹ́ gbàgbọ́ gbọ́ èyí tí wọ́n bá fẹ́ gbàgbọ́ wọn fẹ́ gbàgbọ́ nù. ṣé lóòótọ́ ni àwọn èèyàn ń lépa yín kiri. wọ́n ń lépa mi èmi náà sì ń lépa wọn. kábí yóò sí o bá mi. gbogbo ògo fọlọ. tọ́ ẹ̀yin alára wa ń lé lóko lódò lẹ́yìn òdì ibi ara pápá là bẹ́tu gìjàgìjà báyìí là bá kòkò ìta gbangba là bí wé ajílẹ̀ kége òjòjò ní sowó kọ́mọ lè nájà kókó báyìí ní ìsìn alágbòólé ọlọ́ta mo kíyìn o ẹ̀ǹlẹ́ ń bẹ̀ wọn wálé aburú mọ̀kù ló kọ́ mi òdi olúyọ̀lé ń bí ni wọ́n ti gbé ni mí ibẹ̀ náà wọ́n sì gbé ń sìn mí ẹ kú kalẹ̀. Funny Thinker lọ́tún Funny Thinker ló ṣe àfi tí ọba wọnú Funny Thinker ni ò ní sọ jáde ẹ jẹ́ nìkan tó jẹ́ pé ọ̀rọ̀ máa gbé nú ẹsẹ̀ máa fẹ́ ṣàlàyé pé n tó bá rí sí ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo ti ṣe àgbéyẹ̀wò yẹn òun kálukú máa ń ní àdámọ̀ tiẹ̀ bílẹ̀ ayé ṣe wà nù a lè bára dọ́gba tán ṣùgbọ́n ẹ̀jẹ̀ àti ibi kò kí ló bí Funny Thinker. ebi ni o. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀.
ebi ni o, ebi ọ̀pàgà fọ́ mẹ́kẹ́. Mo ti máa ń sọ lọ́kẹ́ àìmọye ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọ aláìní máa ń dán wò tàbí ọ̀nà tá a máa ń gbà tá a fi máa ń padà jájú ọ̀nà nínú ayé kì í ṣe pé bóyá àwa la kan jókòó ńjọ́ kan nu ọlá ńlá wa la wá pé bí mo fẹ́ tọ̀rẹ́. Ebi ni máa dá fún wa nílànà tá a dá báyìí àtẹ̀ báyìí ọ̀nà sí wọ̀rọ̀kọ̀ wọ́fẹ̀ pé òun kálukú ọkàn kí ni ẹ fi pé ogún ọmọdé yìí ṣe fógún ọdún. Kì í ṣe pé kò wọ́n láti ṣe fógún ọdún, ebi ni ó tún ẹ ká láwọn àyè kan wọ́n wà á fọ́n lọ. Ó dàbí ìgbèyàn bá sùn tó jíjọ́ kan tó wá bá rẹ̀ nú aginjù. Kò lọ́kọ́ kò ládàá kò lóhun èlò tulẹ̀ kan tó fẹ́ fi lànà fúnra rẹ̀ bóde. Bí sori ní èjágbó ni o, bí sara ní èkó ó sọ sáwà bí ó ṣe jájú ọ̀nà. Ìgbìyànjú àti ìsapá òun ìlàkàkà àti jájú ọ̀nà òun ìní abádé bí ó ń fọ́ ní ti ń kà dé. Àfìgbà kan jálàwó aláwàdà à ń sọ̀kadà ń gbà kan à ń sọ lọ́dẹ òṣèyí tá a ṣe ebi ní. Funny thinker ṣé ẹnìkan ló kàn wò yín jọ kan tó sọ pé funny thinker lọ́ọ́ máa jẹ́ o. Rárá ṣé ẹ mọ̀ wípé bí ọjọ́ ṣe ń lọ pẹ̀lú àsìkò pàápàá jùlọ ní apá ibi tá a wà yìí lórílẹ̀ ayé tí a bá ti rí wípé ìkan lára àwọn ọmọ aláìní tàbí bóyá ọ̀nà kan ti fẹ́ ṣe bí ẹni síbì kan lára wa ọmọ tí ààrẹ ní bí anú ayé ti wá ń gbà bẹ̀ wọ́n sì ń ṣe bí ẹni fẹ́ yàn yọ àwa yòókù náà ọlọ́ọ̀rẹ́ rọ́dí bẹ̀ ni mo rántí ọdún náà lọ́hùn tí àwọn ọ̀dọ́mọdékùnrin kan tí ó ń ṣe fọ́nrán ìdẹ́rìn kòsónú lójijì ni ayé gba tiẹ̀ lọ́wọ́ á di pé kò tiẹ̀ kó sùn mẹ́rin lọ́ba dẹni tí ń gun ọkọ̀ àwa yòókù náà bá pé kí là ń fàyè wá ṣe kì í ṣe pé bóyá àmọ́ ń pantá lọ́rọ́ lù nígbà tí rí ìkan lára wa tó ti gbàbẹ̀ yẹn yọ àwa ti lérò tí a ọ̀nà ti wà ń bẹ̀ nu àwa náà wá rí bẹ̀ ebi ní níta jẹ̀ láwa débẹ̀ kò sí kankan nu wa tó mọ̀ àmọ́ ṣe. Ta ló wá sọ yín funny thinker. Ngbà wa dénú ẹ̀ tán ó kọkàn láàsàmọ̀ jẹ́ mọ́kàn ń jẹ́ àlàó aláwàdà wọ́n wò pé àti ẹ̀ bàbá pé àní gba bí ìjájú ọ̀nà àbá gba bẹ̀já náà ń kọ́ àwọn tí òye tiẹ̀ wá ṣe bí ìgbà tí èèyàn bá ti ṣera rẹ̀ mọ́ agbọ̀n ibì kan nù bí èèyàn bá jẹ́ pé ó kọ ẹ̀yà kan lèèyàn fúnra rẹ̀ wọ́n wá wò pé jẹ́ kí n wá orúkọ kan tí ó ṣe é pè fún gbogbo èèyàn àtẹnitọ́jẹ́ Yorùbá àtẹnití ìṣe Yorùbá yóò lè pè é sẹ́ẹ̀sì mọ́ pé èdè kan oṣù tí gbogbo wa fi mọ́ bára wa sọ̀rọ̀ náà ni èdè Gẹ̀ẹ́sì àtàwùsá àti Ìgbò àti Yorùbá kódà àwọn tí wọn ò wá láti orílẹ̀-èdè wa gan èdè kan tá a fi mọ́ bára wa sọ̀rọ̀ nù mo wá jókòó mo wá yí àlàó aláwàdà ọ̀hún padà ni ó fi wá di èyí tí ẹwí tán ibà mi. Funny thinker. Bẹ́ẹ̀ni. Fúnra yín lórúkọ yẹn. èmi ni àlàó aláwàdà mọ̀ ń jẹ́ tẹ́lẹ̀ kí n tó yí sí. Báwo lẹ ṣe lọ kékeré yìí. Ó lé o bíi ti ọmọ aláìní kan òkè ọ̀hún náà ni o ṣùgbọ́n àwa pọ̀ nítorí tó wá jí ó lè tayọ kà á sí nǹkan nù ẹ mọ̀ ìyàtọ̀ ń bẹ nù pé kékeré mi le àwọn òbí mi ò róúnjẹ fún mi tàbí àróúnjẹ jẹ ó wá tún yàtọ̀ sí pé àwa pọ̀ débi wípé tí ìyá mi bá jáde lọ láàárọ̀ bí wọ́n bá ti ń bọ̀ lálẹ́ kò tiẹ̀ tó ń jẹ àárọ̀ náà o bá ṣe sọ̀rọ̀ ara wa ní gbogbo àwọn àsìkò ọlọ́ òsàòkè lóye àmọ́ jíṣẹ́ ládùúgbò àmọ́ ṣègbà àmọ́ ṣàwo bá wọn dáká yẹn bá jẹ́kù àmọ́ fún àjẹ kì í ṣẹ̀bi bóyá bá pẹ́ bí wọn ni àbẹ́bí wọn kọ́ ní tí n bá fi pín ẹ̀bi kan àwọn náà ni pé kò yẹ ká pọ̀ tó bá wọn. ẹ tó mélòó. torí tí omi bá pọ̀jọ kà lọ béèyàn lọ rò lórí àpáta yọrọ o. Mẹ́sàn-án ni wá. Lọ́wọ́ ìyá. Lọ́wọ́ bàbá náà. Lọ́wọ́ bàbá. Àwọn òbí yín kọ́. Bàbá ti dágbére fáyé ní ìgbà pípẹ́ sẹ́yìn ṣùgbọ́n ìyá wà. Kí Ọlọ́run dẹlẹ̀ fún bàbá. Ìyá tó wà yìí ṣé wọ́n gbìyànjú ń gbà náà. Wọ́n gbìyànjú njàre nìkan tí ò ní gbìyànjú lórí ọ̀rọ̀ ayé ara rẹ̀ bí. Ayé eléyìí tá à ń lò lọ́wọ́ ìtiwa ni ọba ti di pé ọmọ tó ti darapọ̀ mọ́ wa ayé ọmọ náà tó di tiwa náà ni ó ti di ojúṣe wa láti mójútó ayé ọmọ náà. Wọ́n ń gbìyànjú ìgbìyànjú ni ò tó kò ní í tó mọ́ ẹ mọ̀ pé mo wí lẹ́ẹ̀kan pé bí omi bá ti pọ̀jọ kà lọ kéèyàn ó rò lórí òfurufú yọrọ o kò sí ní ta fẹ́ ṣe sí ìgbìyànjú wọn ò ní í tó mọ́ ẹni tó jẹ́ pé gbogbo ìsapọ̀ òun ìgbìyànjú rẹ̀ ọ̀kọjá kó tọ́jú ọmọ kan tàbí méjì ẹlòmíì gan yóò bí kankan lọ́mọ mẹ́sàn-án.
ṣé ẹ lè sọ fún wa ìyà ẹ̀ẹ̀mejì tó jẹ́ pé ẹ lè sọ pé téèyàn bá sọ pé èèyàn jìyà nu ayé o ẹ̀ẹ̀mejì nígbà ẹ̀wà kékeré tẹ̀ tó yàn yọ. ẹ̀ẹ̀mejì kan ojoojúmọ́ làwọn ń jìyà o nítorí yẹn wí ni pé ṣé ẹ̀ẹ̀mejì kan wà tá a jẹ gbádùn. tó jẹ́ pé ìyà tó special ọlọ́mọdé á jìyà. lógidì tí wọn kì í bomi ńlá ṣé wọn bá ń sọ̀rọ̀ ẹmu wọn a máa pé kan àjà àbálẹ̀ àjà àbálẹ̀ ni ti wá àwa ń dẹ́ta. bí ẹmu kọ́lọ́kọ́. lódìdí kábíyèsí ní ti wá nítorí wá yẹ bèrè bá mi ni pé só nígbà kan gbẹ ńgbà mọ wà ń kékeré tí àjẹgbádùn làbá béèrè ìyàwó tọ̀dọ̀ tẹ bá àìsè pàdé olóṣì jẹ́ ọjà méjì alága àṣẹ tọ́ sí. ẹ sì lè sọ pé ìyà ojoojúmọ́ ni kí ló fà á kí ni nǹkan tẹ ok tí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí lójoojúmọ́ ṣe hàn pé ìyà ni tí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí lójoojúmọ́ ṣe hàn pé ìyà ni kí ni àwọn nǹkan tẹ lè fún wa lápẹ̀rẹ̀. nítorí pé àwọn tí wọ́n ní ádámì pọ̀ ju ọkà lọ ipa àwọn ọ̀ka mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kí a tó mú mi wọ̀ bí ìyá mi bá jáde lọ tí bá ń bọ̀ lálẹ́ bí ẹ mọ́ gbàdúrà pé ká ti sẹ́ni o bóyá ká ṣe ará àdúgbò tàbí ká tẹ̀mọ̀ kí wọ́n ṣàfẹ́jọ́ wa sùn bí ẹ bá yẹ fẹjọ́ ẹnìkan sùn nínú àwa mẹ́sàn-án wọ́n wà á mú bíi 3-4 mọ́ wọn ẹni ọ̀sẹ̀ èèyàn kẹ́ wọ́n fẹjọ́ ẹ̀sùn sọmọ kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe ń jẹta sọmọ kẹ́ bẹ́ẹ̀ ló ṣe lánàá ẹ̀jọ́ ní jẹun alẹ́ ní ti wulẹ̀ ń gbé bọ̀ òtó fún èèyàn 9 láti jẹ òwúlẹ̀ tó tẹ́lẹ̀ bí ò bá wulẹ̀ tí ẹ ọ lè pọ̀ mí jù gẹ́ ìwọ kẹ́nìkan kan mọ̀ wulẹ̀ fẹ́jọ́ ẹnìkan sí ìwọ ṣe ń wò hòyí kò ṣe ní wò hòyí ọjọ́ àárọ̀ tọ̀sẹ̀ gẹ́ bí gàrí bí ọ̀kọ́ ọ̀kan ni èyí ẹ̀rọ tó àjàjà fẹjọ́ ẹ̀sùn làbá mú bíi 4 mọ́ ẹjẹ́ 5 náà ò ní jẹun alẹ́ yìí. ó jẹ ó lè tó. ọdọọjọ́ kan mo wulẹ̀ kí n jẹ́ wulẹ̀ ń gbé bọ̀gàn wulẹ̀ tó jẹ́ ní ẹjẹ́ wọn. nọ́mbà kílẹ̀ yìí lé àárín wọn. àbí gbẹ̀yìn ni mi o. àbí gbẹ̀yìn ni mi. ó ti yẹ kẹ́ ẹ ní lọ́ọ̀yà dókítà wájú nìyẹn. ibi igi ti ń dá lóko tí ń para alédájà ń jèsè ń pèrò ọ̀nà à ń sọ̀rọ̀ oúnjẹ ká ló máa kú ẹ̀yìn sọ̀rọ̀ adájà àgbẹjọ́rò ṣẹ̀ṣẹ̀ rí ìrònú pé a fẹ́ di nǹkan kan bí àlámọ̀rí bí ọkọ̀ kan ńkọ́ ni ń bẹ ní ọkàn wa ń gbà tá à ń dàgbà bọ̀ àní ká mọ̀ bá a kú àníjọ́ kan mo ti ẹ̀rọ pé ṣé wọ́n sì dàgbà báyìí ń bọ̀ lé ẹ mọ̀ pé kí nǹkan lé tẹ́lẹ̀ ìyàtọ̀ wà nù kí nǹkan kó le jù kó le tán àti kó le pin ńgbà ọ wá le pin ọmọ kékeré ni mí mo wá ń rò torí sẹ́rí àìrìnjìnà láìra bu kí ọ̀kẹ́rẹ́ bí ìyá bá jẹ́ èèyàn dáhùn àyè kan yóò jẹ́ kí èèyàn ó ti kékeré máa ronú bí àgbàlagbà bí ọmọ ọdún 13 ó lé díẹ̀ kí mo ti sápò nílé ni lóòótọ́ nílé mi ti lọ́ ń tèmi o pé abáyínlóde àbẹ̀rẹ̀ o ọ̀dọ́jọ́ mi ọjọ́ rẹ o. níbo lẹ lọ. Èkó ni o. láì mọ yàn sí kò. láì mọ ẹnìkan kan mo sá lọ ni o mo sá lọ. níbo lẹ dé sílẹ̀ kọ́. èbúté èrò ní Ìdúmọ̀tà ni mo dé sí ngbà náà nítòsí jẹ́ ń lọ Ìdúmọ̀tà ni pé àwọn eré àgbéléwò tá a máa wò ngbà náà mo máa gbọ́ tí wọ́n máa pé kinní kan Ìdúmọ̀tà ẹ̀mọ̀ ó dàbí pé ibẹ̀ ni orírun àwọn tí wọ́n máa ta eré àgbéléwò ńgbà náà kankan mo wá ní lọ́kàn pé èmi lérò ọkàn tèmi pé bóyá ibẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn eré òun pé bí n bá wá débẹ̀ wọ́n lè ké gbàǹjarè bóyá wọ́n ó lè máa lò mí sí eré náà ẹ̀mọ̀ ọmọ yìí ké máa ronú bí alágànná ni pé bóyá wọ́n ó lè bóyá olùwà náà gbàbẹ̀ wá tẹ̀ mọ́ oúnjẹ jà àbí ọkọ̀ kan lèmi bá lọ nígbà wọn àdébẹ̀ níbẹ̀ bá mọ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣeré ni mo wá ní àwọn wò ni wọ́n ń ṣeré pé àwọn tí wọ́n ń ta eré àgbéléwò ni wọ́n wà ní agbọ̀n bí o àwọn tí wọ́n ń ṣeré nǹkan lẹ́nìyàn kan ò ṣeré wọ́n kàn ń tà ń bí ni èmi ṣe kú dúró ń bẹ̀ aṣáwá wà ń bẹ̀ gbà tí bí abí afárá kan sì ti wà fún àwọn ọmọ aláìnílé láìlẹ́bí láìlára tí wọ́n lè máa sùn èmi náà ṣe darapọ̀ mọ́ wọn. kí lẹ experience yín bẹ ọdún mélòó lẹ lò. ọdún 7. fún ọdún 7 kí làwọn nǹkan tẹ́ ẹ lè gbàgbé tó ṣẹlẹ̀ ń bẹ. nǹkan pọ̀ o ojoojúmọ́ ni nǹkan ń ṣẹlẹ̀ torí wípé níbi tá a wà mo yẹ jẹ́ abẹ́ afárá hàn wọn mọ̀ bóyá ó sì rí bẹ́ẹ̀ dì sin o ṣùgbọ́n mo yẹ jẹ́ abẹ́ afárá hàn kò sẹ́nì kankan tí ó pé o tí ì wẹ̀ ẹni ó kéré jù mí lọ bẹ́ẹ̀ kò sẹ́nì kan tí ó pé ọ̀fọ́nú wọ́n bá ṣe wọ́n kálukú ni kó ṣe rí ṣùgbọ́n àwọn tí wọ́n ń bọ̀ wá gbowó bí ẹ̀ ń sùn bí wọ́n bá sátidé kí wọ́n rí owó fún wọn. ẹ̀ ń sanwó. a sanwó abalọ alábí afárábí ẹ kan ní ẹ ní ìjọba kí ń rán wọn kí wọ́n wá gbowó ṣùgbọ́n àwọn eégún kan tí gbowó òdi Òṣogbo àwọn ń bẹ́ ń bẹ̀ tọ́já yìí pé ẹ mọ̀ pé dàlú ń ṣèlú àwọn ń bẹ́ ń bẹ̀ tí wọ́n ń gbowó bẹ̀
òǹkálukú wa bílẹ̀ bá ti mọ́ á lọ bí iṣẹ́ ẹni tí ó kiri ẹni tí ó mọ̀ sa àwọn ke omi nkankan káàkiri gbogbo bí ọba jábọ́ sí náà èèyàn mú kù sí ẹni tí sábàtà àjákù ẹni tí ń sake nínú wa ọba ti dalẹ̀ nítorí òǹkálukú bá pa àdé àwọn tí wọ́n ń gbowó lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn náà máa wá lọ́wọ́ à ń bẹ̀rẹ̀. lọ́dún méje yẹn kí lẹ rí kó jọ. mo kọ́ ẹ̀mí mi jọ à ń jẹun náà ni ṣe rí ó tún wá múnú mi dùn kódà mo ń dúpẹ́ lọ́wọ́ adáni ayé pé mo sápò ńlé torí pé nígbà tí mo fi wà ní abẹ́ afárá ní èbúté èrò ní Dùmọ̀tà ní Èkó ilé lọ́hùn oúnjẹ mẹ́ta ń pé ṣe mọ̀ pé ìhun yàtọ̀ sí ti ilé ó ti kọ́kọ́ yàtọ̀ báwọn oúnjẹ mẹ́ta ń pé torí mò ń ṣiṣẹ́. iṣẹ́ wo lẹ ṣe fọ́dún méje. onígbà kan tí à ń kiri àwọn kíní aládìídùn kan tí àwọn èèyàn máa ń rà lọ́wọ́ àwọn tí ń fi kẹ̀kẹ́ kiri báyìí. ọmọ kéékèèké. à ń kiri yún èèyàn kan máa ń gbé fún wa á kiri ẹ lọ oúnjẹ láàkọ́jẹ nínú ẹ̀ àbá sí ọkọ̀ jẹun àárọ̀ ládọ̀sán ìgbà míì á tà àbá tà dáadáa oúnjẹ wa rù gọ́gọ́ níjọ́ tá àbá sì tà àtẹ́kọ̀ oúnjẹ kan àbẹ́ẹ̀ méjìlá jẹ lójúmọ́ nù ṣùgbọ́n àṣà ń dúpẹ́ pé ó yàtọ̀ sí ti ibi tí igi ti ń dá lóko tí ń para alé. bó lẹ ṣe dèrò Ìbàdàn. mo tún fi wá sí Ìbàdàn padà ẹ mọ̀ pé mo ti ń dàgbà mo ti pé bí ọmọ 20 ọdún nígbà náà àwa ń wo eré àgbéléwò kan nígbà náà bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ilé la ti ń wò tàbí afárá ń bẹ náà ni àwọn kan bẹ tí wọ́n máa ta eré ní abẹ́ ẹ̀bẹ̀ àwa ń wò mo wá rí ìpolówó kan tí ògbóǹtarìgì eléré orí ìtàgé kan níbi ó ti pé òun wá àwọn ọmọ tí wọ́n bá fẹ́ kọ́ eré orí ìtàgé ní ṣíṣe wọn mọ̀ bóyá àyè gbà mí àti dákọ̀ bẹ́ẹ̀ni ọmọ ọ̀gá Bello ni Femi Adebayo ẹ̀yún ni ẹ mọ̀ pé àwa náà sì bá pé wọ́n lọ bí kinní yìí o ẹ mọ̀ pé tí mo wulẹ̀ tí ẹ̀kú kọ́ bá wá sí Èkó nù lọ́jọ́ sí wọ́n bá pé wọ́n lọ bí kinní yìí o wọ́n á bẹ̀rẹ̀ sí ní tu owó jọ wọ́n á tu owó jọ iṣẹ́ tí ń bá ṣe àwọn mo ti ń dàgbà mi náà ò fi gbogbo ọwọ́ jẹun mọ́ wọ́n sá mú bóyá bíi 40,000 àti nǹkan kan òmùdé Ìbàdàn lọ́dún náà lọ́hùn nígbà mọ́ adé bẹ́ẹ̀ a san owó ìgbaniwọlé 5,000 ni lọ́dún náà lọ́hùn a san bẹ̀rẹ̀ wọ́n ọ̀rọ̀ débi owó kẹ́kọ̀ọ́ ǹjẹ́ 50,000 àbí nǹkan kan ti ẹ̀kọ́ lówó ọ̀hún lọ́dún náà lọ́hùn lọ́ba di pé ọ̀rọ̀ bá di kọ̀mẹ́sì ọyọ́ àwọn ọmọ tá a lẹ́bí tá a lára tá a léyìn abátún bẹ̀rẹ̀ sí ní já dànù. owó tó kù nǹkan ṣe bí 40 something ni. kò é sojú ẹsẹ̀ wọn gbowó kẹ́kọ̀ọ́ owó ìgbaniwọlé wọn kọ́ gbà bá ti ṣe. 5,000 lẹ́tí ìyọ́ ń bẹ̀. a máa jẹun bá a ṣe ń lọ ní tí mò ń wí òye yín bá mi. gbogbo tó wà nílẹ̀ náà nù. 40,000 ní bẹ́ńlẹ̀ àti nǹkan kan àwa yọ 5,000 ńgbà tí Adébàdàn wọ́n fi mí lé ẹnìkan pé mo lè máa sùn ọ̀dọ̀ rẹ̀ èmi ń sùn ọ̀dọ̀ rẹ̀ kì í sojú ẹsẹ̀ ni wọ́n béèrè owó kẹ́kọ̀ọ́ ó tó bóyá bí oṣù 6 lẹ́yìn tá a dé owó ti bí ti ó ti parẹ́ àti fẹ́rùfẹ́ ó ti lọ àti fẹ́rùfẹ́ máa bí. gbọ́ owó ọ̀rọ̀ olówó kẹ́kọ̀ọ́ wá dé báwa ọmọ táà rẹ ni bí alóde àìsè bẹ̀rẹ̀ sí ní gbọ̀n dànù nù èyí sèmi nìkan òǹkàlùkù wa bá tún bẹ̀rẹ̀ sí ní lọ. so ṣé wàá kọ eré ọ̀hún yanjú. tá a kọ́ yanjú ẹ̀yìn àwọn ẹ̀kọ́ rú ẹ̀ yanjú ni. ẹ jẹ́ kí ìbéèrè mi kó lọ sí abala kejì. Funny thing kẹ́ kó kalẹ̀. Bámi. kí ló sún yín dé Àgídìgbò lákọ̀ọ́kọ́. nígbà tí a kúrò lọ́dọ̀ àwọn Femi Adebayo wọn a tún bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ mi ìlera wọn léra wọn lóríṣiríṣi wọn wá tún padà sékòó ìyún ní ipò àgbàlagbà tí kì í ṣe tọlọ́mọdé mọ́. nígbà mo wá dé Èkó wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ kan ìgbà tó yá mo wá rí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fọ́nrán ìdẹ́rìn pòṣónú ìyún ti èyí tí abára wa ń bẹ̀ lónìí yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ń ṣe gbá wọn ń ṣàwò mo wá gbìyànjú àti darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n àwọn tí mo fẹ́ darapọ̀ mọ́ wọn ti lóko wọ́n ti tóbi àwọn wọn ń pé kí n lọ mú iye kan wá iye ọ̀hún ṣe bí ẹni fẹ́ pọ̀ díẹ̀ fún mi mo wá pé n ò lè ṣe bó tiẹ̀ jẹ́ pé mo ti ń ṣiṣẹ́ ńgbà mo dẹ́kọ̀ọ́ tí mo ti ń ráwọn owó kankan tí mo ti ń iṣẹ́ à ń torin pọ̀ sárinjọ kankan ni mò ń rówó àwọn ni mo lè yọ adúrò owó tẹ́mi gan ti ní ibi ẹ̀ ti ń torin tèmi sárinjọ tó yẹ pé mi náà ti láwọn ọmọ lórí sá ti ń lọ sàwá tí mò ń fún lówó wọ́n wá pé mo lè yọ adúrò owó yìí nínú owó tí mo fi ń ṣiṣẹ́ pé mélòó gan ni ó kù ṣùgbọ́n wù mí láti ṣe mo wá lọ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ńlá mo ra àwọn nǹkan tí mo lè nílò mo bá ń ṣe fúnra mi
nígbà wọn mọ̀ ṣe n ò ṣe ju bí oṣù mẹ́ta lọ tẹ́ sú mi nígbà bá àwọn ọmọ ẹsẹ̀ tí ọmọ ń pa rẹ̀ tá a bá pa pè wọ́n wá pé kí wọ́n wá ṣe nínú ẹ̀ nǹkan èyí mi lè pé bí ń pa wọn lórí àyòsí lówó tí ó fún kéè jẹun òun inú wọn ò ní dùn láti ṣe torí pé kì í ṣe tó wù wọ́n ṣe ń tiwọn iṣẹ́ nìyẹn wá kọ́ à ń pè wọ́n sí fọ́nrán ìdẹ́rìn pòṣónú balabala làǹbáká wọ́n sá padà dojúrú gbogbo ẹ̀ polúkúrú musu àríṣe mo gbà pátì mo tẹ̀ wájú bí iṣẹ́ mi tí mò ń ṣe mo wá di àsìkò kan ní àrùn àgbáyé kan yọjú. èwo nìyẹn coronavirus. bẹ́ẹ̀ ni bá mi ngbòde tí gbogbo ẹ̀ mì títì lọ́ba di wípé olóko ò lè roko olódò ò lè rodò mọ́ àwa tí à ń tarin sáyìn lórí ságan ọ̀sẹ̀ ni ó lè jáde gbogbo wa la mọ iye ìgbín tó ṣẹlẹ̀ lọ́dún náà kọ́lọ́mọdé àríró ẹ̀ mọ́ sí amọ́lé ìwọ̀n owó tó kù lọ́wọ́ mi owó tá a fi ń ṣiṣẹ́ àti fẹ́ fi jẹun tán wọ́n sàkú ẹgbẹ̀lẹ́gbẹ̀ méjì àti pẹ́sẹ́pẹ́sẹ́ mo wá pàrọ̀ pọ̀dọ̀ fún inú mi pé àwọn alára wa ọjọ́ sí ní tí wọ́n pè mú wá gan-an tí mo pé n ò lè fún ẹ èyí tí àrùn àgbáyé yìí ti gbà lọ níbi iṣẹ́ tí mo ń ṣe gan ṣé kò wá ti jù bẹ́ẹ̀ lọ ọ̀dà owó ọ̀bàrùn àárẹ̀ lọ ni mo bá pakítí mọ́lẹ̀ mo bá gba ọ̀dọ̀ àwọn ará bí lọ gbogbo àsìkò ìgbà náà ń ò sí torí bẹ́ẹ̀ mi bá ti ro nǹkan báyìí mọ́ ọmọ fẹ́ ṣe ni gbogbo rẹ̀ sì wà lọ́wọ́ mi bá lọ ọ̀dọ̀ wọn wọ́n ti rẹ̀ pé ọmọ jáde kó iye ara o àwọn ò lè gba iye náà mọ́ wọn ni bá fi ìdọ̀bálẹ̀ jẹ́ dákun wọ́n sá san owó náà wọ́n sì gbà mí ọ̀dọ̀ wọn náà ni mò ń gbé bó ti ẹ̀ jẹ́ pé ó ku bí èlò kan lọ́wọ́ mi mo gbalé sínú ìlú náà ní Ìkòròdú mo gbalé bẹ́ẹ̀. ṣé àwọn yẹn lórúkọ. àwọn lórúkọ o wọn lórúkọ wọn mọ̀ bóyá àwọn Aunty Abiba ni ọmọ kéèké ni ọmọ tí wọ́n ń pè láǹtí Àbíbá ọ̀hún ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ni ń ṣe kòkárí òun àmójútó ètò yẹn gbogbo bí fọ́nrán ṣe ń jáde nǹkan èèyàn dáadáa ni wọ́n gbìyànjú àmọ́ wá ra ibi ọ̀rọ̀ ọ̀kadà ti délẹ̀ nú o mo wá bí ọwọ́ aago 4 ìrọ̀lẹ́ ni àmọ́ ṣe fọ́nrán ìdẹ́rìn pòṣónú mo wá wò pé ṣé wọ́n àmọ́ jókòó láti àárọ̀ dalẹ́ bí wọ́n sì mọ dáná nílé wọn fún àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n mọ dáná ṣùgbọ́n bí ẹ̀ẹ̀kan lójúmọ́ ni èrò pọ̀ nígbà tí èsì ìjọba àpapọ̀ ṣe yóò àmọ́ bọ́ọ̀lù yóò bí mo wá ra ọ̀kadà nínú owó tí ń bẹ lọ́wọ́ mi mo bẹ̀rẹ̀ sí ní gùn nínú ìlú ọ̀hún pé láti bí ọwọ́ aago 7 àárọ̀ di bí ọwọ́ aago 2 ọ̀sán iye tí n bá pa wọ́n mọ̀ fi yún sápò fi jẹun. ẹ sì lówó láti rọ̀kadà. mo sọ fún yín pé bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ méjì àti pẹ́sẹ́pẹ́sẹ́ mo kó dọ́dọ̀ wọn. mo lówó láti fi rọ̀kadà mo rọ̀kadà nínú ẹ̀ bí ìdajì ẹgbẹ̀lẹ́gbẹ̀ mo rọ̀kadà àti owó tá a fi gba àwọn ìwé ìjọba àti gbogbo ẹ̀. mo wá ń ṣe ọ̀kadà láti bí ọwọ́ aago 2 n ò sọ̀kadà bí ẹ ń fẹ́ sọ̀kadà o èmi ń ṣe bí ẹni tó fẹ́ kàn jẹun bí n bá ti pawó tí mo fẹ́ fi jẹun mo ń lọ lé lọ sùn bí wọ́n bá di bí ọwọ́ aago 4 ìrọ̀lẹ́ mo ń lọ ọ̀dọ̀ wọn bá a ti wá bẹ̀rẹ̀ rẹ̀ nu tí òòsà òkè sì fi ràn wá lọ́wọ́ sẹ́mọ̀ pé báà rẹ ní bálà wọ́n Yorùbá pé ọ̀là yìí yá wọ́n kàn wulẹ̀ sọ bẹ́ẹ̀ kéèyàn ọmọ ronú kú ni téèyàn ọ̀bà rẹ ní bálà èèyàn ò ní là rárá ni. ìrìn àjò ń yàtọ̀ nítorí pé mo ti rí àwọn bá rìn sẹ́mọ̀ pé ẹni ó mojú ògùn ni ẹ mọ́ fún láàyè kọ́ dàbí rìn àwọn mọ̀ ń parẹ̀ iṣẹ́ tí wọ́n ní wọ́n tọ́ mi sọ́nà. kí lẹ̀ wá ń ṣe ń bẹ̀. nínú pàtì wọlé ń play. kò sí tí wọ́n èlò mi fúnra wọn ṣùgbọ́n tó sọ mí di ìlú mọ̀ká kan. wọ́n wá ní ọjọ́ kan tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọ̀gá wa ti ń bẹ́ẹ̀ tó ń jẹ́ ẹ̀gbọ́n Àbíbá lọ́wọ́ bí mi léèrè ọ̀rọ̀ kan jọ́ kan ó ti lé ní bẹ́ẹ̀ bí oṣù 9 tí mo ti wà ń bẹ̀ tá a ti ń ṣe fọ́nrán oríṣiríṣi nǹkan kan àwọn èèyàn ń rí mi látọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n wọn ò tí ì mọ̀ mí ní apá ọ̀dọ̀ tèmi ní àwọn abala ibi tí èmi sí owó kọ sí lórí ẹ̀rọ ayélujára kò sẹ́ni tó tí ì mọ̀ mí bẹ́ẹ̀ wọ́n wá bí mi léèrè ọ̀rọ̀ kan pé kí ni mo rí sí ọ̀rọ̀ tí ń lọ yìí wọ́n wá bẹ̀rẹ̀ ẹ mọ̀ kọ́ bẹ́ẹ̀ kó sì làwọn gbogbo bá a ṣe máa sọ̀rọ̀ ní máa pa wọ́n lẹ́rìn tẹ́lẹ̀ bíi kan àwọn máa pe èyí tá a fi máa fa mí nínú odò wa máa pe ní fami dòrò làwa máa pe lápá ọ̀dọ̀ tí a bí bá wa sọ̀rọ̀ kan wa rẹ́rìn lọ́mọ ó lé tó báyìí kí lẹ́yìn fún di èyí wá bí mi léèrè pé kí ni mo rí sí ọ̀rọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi sì máa sọ̀rọ̀ gan wákàtí 4 mo lè máa sọ̀rọ̀ láì dákẹ́ bẹ́ẹ̀ yàn bá pé ń dálé wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àṣé ó ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ dání tí fi ń ṣe àkàálẹ̀ àwọn nǹkan tí mò ń sọ wọ́n bá jù sí orí ẹ̀rọ ayélujára ìkànnì ti TikTok èmi ti lọ léngbà ya ìtaníyà tàbí ọmọ pé ń ya ìtí ń ya wọn ṣùgbọ́n èyí tí a máa yà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àti yà wọn tán èmi bá lọ lé ọ̀dọ̀ tèmi wọ́n wá rí i pé lọ́jọ́ kejì àṣírí fọ́nrán ọ̀hún ti kálé kákó àwọn èrò tí ń bá wá gbé wọ́n máa pé àwọn dàmọ̀ ń bì kan mọ́ra ẹnìkan ò pòun dàmọ̀ láti jọ mo ti ń bọ́rọ̀ mi bọ̀ ẹnìkan ọmọ mi ń wọ mẹ́nìkan ọ̀sẹ̀ á lójijì dáhà bẹ̀rẹ̀ sí ní dá mi mọ̀ mọ̀ jalè kí ló dé fún di èyí wọ́n ṣàlàwọn dàmú pọ̀ àwọn àdọ́dọ̀ wọn nírọ̀lẹ́ ọjọ́ kejì nígbà bẹ̀rẹ̀ sí ní kí mi ìràwọ̀ bò ó
wọ́n bá ní ṣé èmi ò mọ̀ ikú ọ̀rọ̀ tí mo sọ lánàá ó ti rìn gan lórí ìkànnì TikTok mo ní kí wàá ní wọ́n pé mo ṣe wọn ni ọ̀wá ní ṣe fọ́nrán eléyìí tí à ń ṣe ìmọ̀ o èyí tí ọmọ ṣe ní ìsìn ni pé ọmọ sọ̀rọ̀ ọmọ dá sọ̀rọ̀ ọmọ dá sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ náà wulẹ̀ mọ́ sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ọ̀nà tí òòsà òkè ọgbà pé kọ́ bá yọ rèé nítorí wàá mọ̀ ṣe ní ìsìn inú fún díẹ̀ yìí òun ló fún mi ní ọgbọ́n àti làákàyè eléyìí tí à ń lò yìí tàbí ká pé òòsà òkè ló lò fún mi. bó o lẹ ṣe connect má Gidigbo. ìgbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí ní lọ tó jẹ́ pé bí n bá ti fọ́nrán kan yóò rìn jìnnà mo ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wájú báwọn èèyàn sọ̀rọ̀ yàtọ̀ fún pé bóyá mò ń ṣe fọ́nrán fi sórí ẹ̀rọ ayélujára èmi náà ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wájú mò ń sọ̀rọ̀ mò ń dá sọ̀rọ̀ tàbí kí n máa sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ ǹjẹ́ mọ̀ pé bó ṣàkóso ṣe sọ láti ẹnu àwọn èèyàn fẹ́ gbọ́ ọjọ́ náà ni olùdarí iléeṣẹ́ Àgídìgbò wá darapọ̀ mọ́ àwọn èèyàn tí ń wò mí live lọ́jọ́ náà sẹ́yìn sì mọ̀ pé bàbá rẹ̀ ni bí ẹni àmọ́ kí wọ́n bí ẹni ni àbá sì bùnìbùnì tá a ṣalábàápàdé àwọn èèyàn àtàtà àti èèyàn mọ́ kí wọ́n bí èèyàn mo sáà ṣe gbogbo nǹkan yẹ kí n ṣe ń jọ́ náà láti torí pé ọ̀tọ̀ ní kán láwùjọ òkúta dandan ní kéèyàn dárú wọn mọ̀ wọ́n wá sókè wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n kí n tẹ̀sọ́ kí n tológun wọ́n sáà ṣe gbogbo nǹkan ọmọlúwàbí lè ṣe wọ́n wá pé ṣé mo lè wá rí àwọn ní inú iléeṣẹ́ àwọn ìyún ní òde Àgídìgbò lọ́hùn-ún ni kí ni eégún mi ń ṣe tí ó kún òun lè fàárọ̀ jó. láti Èkó àbí láti Ìbàdàn. mo ti wà Èkó náà mo wà Èkó ni mo wà ṣùgbọ́n ọjọ́ náà ni mo dé. síbàdàn. mo dé síbàdàn sẹ́mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ẹ̀họ́ dàbí àwòrán ìsìn rè bára ní tàtẹ́gùn wa tàǹdì ó pé nítorí bá ti yá kan kì í pẹ́ mọ́ mo wá dé mo ṣe dé náà mo dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan Yẹmẹtu ibẹ̀ ni mo wá gbà lọ sí ọ̀dọ̀ wọn. nígbà tẹ́ dé Àgídìgbò bó o ní ìrìn àjò yín lọ́hùn lákọ̀ọ́kọ́ kí ló sì fa tẹ́ fi kúrò. n tó ń bẹ́ẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé èmi mo tẹ́ bá ń gbọ́ àṣòro bá dòwò pọ̀ àti àṣòro bá rìn èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. nítorí pé n ò lẹ́kọ̀ọ́ ẹ ṣe ń wò mí yìí tẹ́ bá a ti ń bá ọ̀rọ̀ mi bọ̀ tó bí wákàtí àbí ìṣẹ́jú bíi mélòó sẹ́yìn ẹ rí bí mo ṣe sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ayé mi. ní kíni. ńlẹ́kọ̀ọ́ ìyàtọ̀ mẹ́nu kí wọ́n kọ́ yẹn kéèyàn ọmọ gbà àti kí èèyàn ọmọ wulẹ̀ tí ẹ rẹ́ ní kọ́ ọmọ tó kù ń lé níbi ọdún 13. gẹ́gẹ́ bí ìta mo ti pógún ọdún wọn kì í kò sẹ́ni tí àwọn tí wàá máa gbowó wọn bá ti lọ ni ó wù ọmọ wẹ̀ ó wù ọmọ jẹun fúndì èyí ó ṣàjòjì lára mi kí èèyàn kan fẹ́ mọ́ ṣe bí ọ̀gá ìrírú ẹ̀ rí tẹ́mọ̀ kí mo ti sọ ìrírú ẹ̀ rí èmi wọn kì í darí mi láti ìgbà tèmi ti bẹ̀rẹ̀ ọjọ́ ayé tèmi èmi ni mò ń darí abáńgọ́ àbá mi lọ́lọ́kọ̀ tí ń wakọ̀ èmi ni mò ń wá ọkọ̀ ara mi lórí ọwọ́ ara mi ó wá ṣàjòjì sí mi kì í ṣe pé bóyá ẹni ọ̀hún ọ̀dá o ṣùgbọ́n sẹ́yìn kí mo ti sọ fún yín pé wọn ò lẹ́kọ̀ọ́ èmi ò ṣe é mọ́ ọ wà lára àwọn nǹkan tí nígbà tí a wá bẹ̀rẹ̀ èèyàn dáadáa tára ló ń pẹ́ ní ọ̀hún náà lọ́jọ́ o ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ èmi bẹ̀rẹ̀ sí ní mọ́ ríra mi bíi pé ṣé n ó sì lè dùn bí gbàkan àwo kan èmi èsì ro nǹkan pọ̀ bí má ti rò náà mo ti ó ní ọjọ́ kan tí ó yá wọn ń ṣèwọ́de kan ni sábà pé tèmi ń bẹ lára mi gbẹdú aràn o ó yá wọn ń ṣèwọ́de kan ni tí wọ́n ní láti ṣe ìwọ́de lórúkọ iléeṣẹ́ tí àwọn èèyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ sì wà ń bẹ̀ àwọn náà léwájú níjọ́ náà lọ́hùn wọ́n ń lọ èmi ò wá lọ tẹ̀lé wọn èmi ò tẹ̀lé wọn ìkan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wá pè mí pé ó ní láti bẹ ọ̀gá o torí pé àti pé kí ló yẹ tọ̀ wá wọ́n ní mo ní èmi ò lè máa wá lójoojúmọ́ àkọ́kọ́ nù nígbà kò tiẹ̀ wá pẹ́ tó ń tẹnu ẹ̀ náà ni mo bá rí pè láti ọ̀dọ̀ ọ̀gá. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. àwọn bá pè mí hello ọ̀gbẹ́ni Wálé irú kí leléyìí tẹ́mọ̀ pé òun kálukú ló ní àbùdá tiẹ̀ wọ́n ṣe bí ẹni fẹ́ pariwo mọ́ mi díẹ̀ èyí tó ṣàjòjì sí mi gán wọ́n pẹ́ èmi náà ò kéré èmi wèrè òótọ́ ni pé wọn ò pariwo padà torí pé wọn ò fún mi láàyè ẹ̀ náà bí wọ́n ti ṣe sọ̀rọ̀ tán ni wọ́n ti
gé wọn mi lẹ́nu tí wọ́n ta èmi ò rò pé mo lè bá rú ẹ ṣiṣẹ́ àwọn ti gé wọ́n ti lọ kó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan tí mo wá wà lọ́dọ̀ rẹ̀ níjọ́ náà lọ́hùn wá pé ó ní láti lọ bẹ̀bẹ̀ òun ni ó tó dọjọ́ mi ọjọ́ rẹ o fúdi èyí èmi ò wulẹ̀ padà lọ bẹ̀ mọ́ sẹ́wọ̀n pé yín bá jẹ́ ni ó lẹ́kọ̀ọ́ ni yọ̀ọ́ fẹ́ lọ bẹ̀ lọ sí ṣuṣu rárá pé ẹ jọ kíní kan èmi ò wulẹ̀ lọ bẹ̀ mọ́. ẹ wò pé ìyẹn ti já ó ti lọ ìrìnjà àfihàn sọ ìlẹ̀kẹ̀já tó ń tòwú ọba ti já kì í kúnra wọn nínú ayé iye ó ti lọ́nu ìmí ìlókù tí a tó mọ̀ lé ìdínú tí a fi tí àjọṣepọ̀ wa ò fi pẹ́. ṣùgbọ́n ẹni tí ọgbà lè fún yàn tó fún yàn lódìdí ilẹ̀ tí èèyàn wá já àbáṣepọ̀ bẹ́yẹn torí nǹkan tí gbogbo àwọn èèyàn ń sọ nìyẹn kí ló ẹ̀tàn mọ́lẹ̀ sí. ó dà ọ̀rọ̀ ilé gbígbà ò tí ì sí mbẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní ilé gbígbà ṣùgbọ́n ọ̀rọ̀ ilẹ̀ wà mbẹ̀ lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ onílẹ̀ déhùn wọ́n fẹ́ fún mi ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé mo wí fún yín pé ara tèmi yé balẹ̀ bí èèyàn bá lóun fẹ́ ire lónìí ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń tèmi ẹnìkan ti pé kí n pe òun wọ́n bá di ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ pé òun fẹ́ fún mi ní 100,000 ní à ǹjẹ́ bá fẹ́ fún mi ní ìsìn ẹjẹ́ ètè fún mi èmi ò ní rántí pé yín mọ́ o torí ẹ̀ bí n bá sì ṣèṣì pé yín gan tí ẹ tún bá ń padà lọ sọ méjì lọ́rọ̀ mo lè mú yín lọ́ta o fúdi èyí ńgbà wọn pa àwọn fún mi ńlẹ̀ o wọ́n fẹ́ fún mi ní tòótọ́ torí wọ́n fi bẹ̀ hàn mí ṣùgbọ́n mo rò pé àwọn ìwé àpilẹ̀kọ tí èèyàn máa buwọ́lù tí èèyàn fi máa di onílẹ̀ lábẹ́ òfin kò tí ì sí nílẹ̀ lásìkò náà fúdi èyí kò tí ì fún wọn ní àǹfààní àti lè fún mi ní ìyún gangan àwa ní láti lo ìkan láti fi ṣe ìsàmì ohun ìdánimọ̀ pé àti fún ọmọ aburúmọ̀kù ní ilẹ̀ tí mo pé n ó fún o ṣùgbọ́n lásìkò ọ̀rọ̀ ti bí èsẹlẹ̀ tí tó ń wọ́de ò tí ì ṣẹlẹ̀ lẹ́yìn ìgbàun ni tó ń wọ́de ṣẹlẹ̀ tí ó di pé àwọn bínú èmi náà ò sì bẹ̀bẹ̀ lábàdára wa nù tíketíke. ìjọ tẹ ṣe lórí Facebook ọ̀tọ̀ níwé tẹ fi ọ̀tọ̀ níwé hàn pé bí ìwé ilẹ̀ kì í ṣe ìwé ilẹ̀ gangan kì í ṣe ìwé ilẹ̀ tó gangan gbó kọ yín dání. kì í ṣe ìwé ilẹ̀ gangan. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. ta ní jẹ́ rédíò ni kí ló ṣe fún ìtẹ̀fẹ̀ máa ń sọ̀rọ̀ sí. ẹ lọ sọ́tún lọ sósì dọ́dọ̀ bá mi Yínká Ayéfẹ́lẹ́. bẹ́ẹ̀ni. kí ló tún gbé yín kún bẹ́ẹ̀. tẹ́ mọ́ parọ́ fún yín tẹ́ rí iṣẹ́ yín à ń gbóhùn afẹ́fẹ́ à ń sọ̀kọ̀ kan kò sówó ẹ̀kan bẹ́ẹ̀ ọ̀run lè ré gbogbo yín wá. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀.